Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ẹ bá ti ń wò mí gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó lágbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé àkọ́kọ́ leléyìí tó nǹkan máa kọ program mi, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ bá mi comment. Mo dẹ̀ fẹ́ kó má fi etí ìfẹ́ tó ní sí ẹ̀sìn àbí ìfẹ́ tó ní sí ọ̀làjú àbí ìfẹ́ tó ní sí ilẹ̀kùtù òjìrè, má fi etí ẹ̀ gbọ́. Mo fẹ́ kó fi reality, humanity, ìjẹ́ ọmọ ènìyàn gbọ́ program mi, not by religion, by civilization, just an humanity, just be yourself. Ìtẹ̀síwájú nínú agbára tí à ń pè ní power. Agbára tí mo fẹ́ sọ yìí ó lọ mọ́ agbára ìbínú, agbára ìfẹ́, agbára owó, agbára ipò. Mo máa yọ gbogbo ẹ̀ lórí lọ́kọ̀ọ̀kan. Kí là ń pè ní agbára ìfẹ́? Yorùbá kọ́ sọ pé ìbáṣepé inú ṣe bí igbá ni, kedere làbárí kan àṣebí. Àwọn òbí wa méjèèjì tí wọ́n wá kó wa sáyé, wọ́n ní agbára, wọ́n ní ìkápá lórí àwa ọmọ tí wọ́n bí. Tí wọ́n bá ti ń tọ́ wa, wọ́n ní láti fi ìfẹ́, ìbálòpọ̀, ìfẹ́ ọ̀rọ̀ sísọ, ìfẹ́ gbogbo ẹ̀kọ́ fi kọ́ wa. Tí ó bá ní ọdún kan tí ẹ máa ń ṣe nínú ẹbí yín, tó yẹ pé inú ọdún yẹn ni gbogbo yín ti máa ń pàdé, bóyá ọdún iléyá ni o, bóyá ọdún Christmas ni o, bóyá New Year ni o, bóyá ọdún òòṣà ni o, tẹ́ pé ibẹ̀ ni wà àti ẹ̀gbọ́n ẹ, àbúrò ẹ, àǹtí ẹ, ọmọ àǹtí ẹ, àwọn ọmọ yín ibẹ̀ ló ti máa pàdé. Tí ìkọ̀kan bá fi lè wá kó sí ẹ nínú ẹ̀mí àbí lára, tí o fi wò pé irú ibẹ̀ yẹn ò yẹ ẹ́ mọ́ tí ò lọ, kọ́kọ́ mọ̀ pé o ti disconnect kúrò níbi identity ẹ, bóyá by civilization or by religion. Ọlọ́gbọ́n olóye o, tí ìkọ̀kan bá wà tó bá ti ń pa ìwọ àti àwọn ẹbí ẹ pọ̀, bóyá bàbá ẹ ni o, bóyá ìyá ẹ ni o, gbogbo ẹbí, bóyá ọdún kan àbí ìkọ̀kan pa yín pọ̀ ní ẹ̀ẹ̀kan láàrin ọdún kan àbí ẹ̀ẹ̀kan láàrin ọdún mẹ́ta, tí gbogbo ẹbí ń pàdé, tí ìkọ̀kan bá ti lè kó sí ẹ ní ọkàn àbí ẹ̀mí tó ti disconnect pé irú àwùjọ yẹn ò yẹ ẹ́ mọ́, kọ́kọ́ mọ̀ pé o ti sọ identity ẹ nù psychologically, automatically and spiritually. Bóyá torí pé o ti lówó ni o wá rò pé o ò lè máa lọ mọ́, àbí iṣẹ́, àbí ẹ̀sìn, àbí ọ̀làjú, àbí torí pé o kúrò ní orílẹ̀-èdè. Tí o bá tiẹ̀ kúrò lórílẹ̀-èdè, jẹ́ kó máa rí impact ẹ nínú kinní yẹn. Agbára ìfẹ́ ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ o. Báwo ni ká ti máa gbọ́ kó máa ní pé olórúkọ mi, ọmọ bàbá mi, ọmọ ìyá mi, ó wà níbì kan, ó wà nípò ọlá, ó wà nípò ààrẹ, mi ò lè súnmọ́ nítorí pé bàbá tó bí òun àti bàbá tó bí bàbá tèmi wọn kì í jọ ń ṣe pọ̀. Ó ti disconnect láti kékeré nípa ẹ̀sìn àbí nípa ọ̀làjú àbí nípa ìkọ̀kan tàbí ìkọ̀kan. Agbára kan nìyẹn. Nínú ilé ní láti ń jèkúté ní dodo, láàárín àwọn ọmọ tí wọ́n gan bí, o ò fìfẹ́ tó àwọn ọmọ ẹ. Ṣé mọ̀ pé ó ń ṣẹlẹ̀ láàárín wa báyìí, tó bá rí ọmọ, ìyá máa mú kan, bàbá máa mú kan ni, ẹ máa ń ṣe kinní yẹn, ẹ dẹ̀ máa ń ṣe wọ̀n. Àbí ìwọ tó pé o nífẹ̀ẹ́ títí wàá wá mú ọmọ ẹ, wàá ní pé torí o nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n ẹ, wàá ní dandan kí ọmọ ẹ lọ lọludé lọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ. Ọmọ yìí dẹ̀ máa dé, á dẹ̀ máa fẹ́ bá ẹ sọ̀rọ̀ nǹkan tójú ẹ rí. Ṣé o mọ̀ pé ìyàwó ẹ, ọmọ ẹ, tó bá ti pèlè bí ẹ, wọ́n sì tó bá ti disconnect pẹ̀lú ẹbí ẹ fún ìṣẹ́jú àáyá, ìkọ̀kan ti connect ẹ mú ẹ. Ẹni ajá bá lọ sóde lajá ń bá relé. Ọlọ́gbọ́n olóye o, tí tó bá ti ta ará ilé ẹ lọ́pọ̀, o ò lè rírà lọ́wọ́ mọ́. Ará ilé ẹ ló kọ́kọ́ secure kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ìyàwó, ọmọ, àwọn ẹbí ẹ, alábàágbé ẹ, kó tó bá kọ́kọ́ lọ secure ará àta torí pé olówó. Ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́, odò tó bá gbàgbé orí sóṣe tó àti gbẹ, nítorí pé olówó, àdúgbò tó bí ẹ sí, tó dàgbà sí, o ò lè padà síbẹ̀ mọ́ nítorí pé o ti lágbọ́ tó pé irú àdúgbò yẹn ò yẹ mọ́. Ọlọ́gbọ́n olóye o,
Mò ń bọ̀, mi ò tíì dé.